ojú ọjà náà dá ojú ọjà náà ojú ọjà náà dá ojú ọjà náà rèé o. wọ́n sọ wípé èèyàn lásán ìjẹyàn lọ́jà wọ́n lákì sọjú ní ìjẹyàn lọ́jà wọ́n lọ gbọ́dọ̀ ní takuntakun gbọ́dọ̀ kan bí ó ṣe ṣiṣẹ́ rẹ̀ tó pé àwọn gbọ́dọ̀ máa wá rí fún un kó lẹ ṣe ń tò pé wà ní bàbá sàlágbà lọ́mọ wọ́n wẹ̀ bàbá náà ṣe fún ọlọ́wà mọ́ tá a bá níbẹ̀ lọ́mọ wọ́n wẹ̀ jábọ́ láwàá yìí ọ̀tẹ̀ fún nílùú Òṣogbo wọ́n ní nǹkan tí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n tiẹ̀ ní pé bàbá ra nǹkan ní ìsìn wa tó bá ti tó bá wákàtí bíi méjì bàbá ti pè wọ́n pé ẹ̀lò àmọ̀ fẹ́ nǹkan báyìí wọ́n lè ní ó ti ti lé àpò méjì. bẹ́ẹ̀ni èsè ètè bá hà láàrọ̀ lẹ́rẹ̀ àlàlẹ́. òru náà ṣèjọba Nàìjíríà o. òru ní o. bí ibo. orí tẹ́ ẹ bá ra ìjà ló àárọ̀ yìí tẹ́ ẹ bá tún máa padà lọ ó ti wọ́n. ó ti wọ́n. ó ti wọ́n eléyìí tẹ́ ẹ tẹ́ ẹ ń lọ lọ́wọ́ tẹ́ ẹ ra 3.5 ẹ mọ́ tètè ló tán o tó tẹ́ ẹ bá máa padà ra 5,000 naira. epo wọn dọ́là náà wọn. ṣé epo ni epo lè ń tà ní. ẹtìrò epo owó mọ́tò láyé lè ń tètè lọ ní mọ́tò tí ó gbé wa yóò rè. nítorí ẹ̀ ló ń tà ṣùgbọ́n ẹ̀ ló yọ lórí ọjà lórí ọjà tó lẹ́sìn. lórí gbogbo ẹ̀ náà láti lọ. débi tí ẹ ti rajà débi tí ọlọ́ọ̀lọ́ọ̀ alẹ́ yìí níbi tí ẹ ti rajà wọ́n náà ti fowó lé. ọjà yìí tí wọ́n kọjá ń lágbára wá fẹ́ gbé kọ́lọ̀ láwọn ló sáré wa ní. ní nǹkan bí òṣùpá sísì yìí àti ra 5 litre yìí ṣùgbọ́n ṣe tó tó wá gbọ́dọ̀ lé pẹtrol yìí ilẹ̀ tó 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 ti kú tó ti ká kú 5 lẹ́yìn yìí èyí lágbára púpọ̀ o. èyí ilé tó kọ́lọ̀ máa ń wọ̀ ẹni ọlọ́mọ ní akábàámọ̀ lórí tá a bá ti á ní fẹ́ mọ̀ kábàámọ̀ pàdé àwa lọ́mọ wà kàn wá pa o. ojú ọjà náà dá ojú ọjà náà ojú ọjà náà dá ojú ọjà náà rèé o. bó ṣe wáyé ẹyọ kan yóò tó 3,500 láti ẹyọ kan. kí lẹ wí. 3,500. tíṣu ẹyọ kan. bẹ́ẹ̀ni. 3,500. iye tá à ń tà nù. bó bá tóbi ìwé yìí méjì ńkọ́. ètò ti jẹ yóò 7,000 rè o tó bá jẹ márùn ẹ a máa ta 5 ẹdínlówó wa ta fún 15,000. níṣu. bó ṣe jẹ́ nù. abó ń lọ fún àwọn kókò tí ò gbó tí ò gbójúmọ̀ ìyá rẹ̀ yìí. àgbẹ̀ tó wà yìí náà jáde iṣẹ́ ló ṣe ó fẹ́ kàn dáadáa mọ̀ nítorí bá jáde lẹ́yìn. àwọn sùn igbó báyìí yá. ó gbó wọ́n bá fi mú ẹgbẹ́ wọn mọ̀ lé ká lórí odò ni. wọ́n bá fi gún wọn mọ̀ lé ká lórí odò. kí la lè rò kó fà á tuntun wá di kókò kó báyìí. òjò rọ̀ ìlú le ìjọba Nàìjíríà a bá lè ṣe gan-an kọ́ bá náà bá gbé fún bẹ́ẹ̀. èló wà ní pálí alárò tó báyìí. kí lè rí. ok ó lé ní 100 ẹgbẹ̀rún ní ẹja aláràn pálí kan ó tóbi mélòó tó wà ní pálí kan. ẹni sùn ìgbà mi ìmọ̀ bá mi 69 èyí tó pọ̀ jù ní 70 wà lọ 100 ẹgbẹ̀rún. ọkọ ìyá ẹ̀ ní bàbá ní àníyá ẹ̀ ní bàbá ní.